monini. Modeji. Mo bá tẹ́tẹ́ kan lọ́gbà. Mo bá fẹ́tẹ́ wá lọ́gbà. Kérésìmesì fẹ́ dé. It's all fun and games till the tables turn. You don't get body, no cool body, oh no no. The sky could vanish and hell would fall. Oh my brother, I go red. Biku ile o baniyo, tode ole muni. I too sabi badi. Oh no she Jesse, ikú tí ojú gbà ẹni o, òwe ló ń pa fún ni o. Kosoloko loko, kosoloko doko, kosoloko loko. Àìsílẹ̀ olóngìní, ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. No, mommy, I don't want to hear it. I am done. I am so done, okay? Ṣé mọ̀ pé tí o bá ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn òdìjì pẹ̀lú àwọn other drug lords ni ẹ mọ̀ pé this is what we should settle between ourselves. Ẹ wo mommy, gbogbo nǹkan tí mo fẹ́ sọ ni mo ti bá yín sọ. Mi ò ní anything láti sọ mọ́. I am leaving and I have to go with him. Ọmọ ọmọ yẹn lọ. Yeah. Bí $10,000 nǹkan ṣé tí n bá fún ẹ níyẹn ṣó lè yí ẹ lọ́kàn padà ṣá tàbí yí ẹ lóhùn padà. I mean $10,000 in dollars. Mi ò sọ pé náírà. So you think $10,000 is what will buy him off? BOROKINI. Kadi Belori Kábíyèsí. Oyè níyì. Kábíyèsí. Ẹlẹ́fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni, ìròyìn ayọ̀ ni mo mú wá. Mi dé, òun ló fi ọ̀rọ̀ kan lọ̀ mí. Mo dẹ̀ wá wò wípé bí àárín fún ló ṣe máa jẹ́ tí n bá gbégbèsè láì fi tó yín létí. Kí wá nìyẹn? Ṣé rí àwọn iléeṣẹ́ ńláńlá kan ni wọ́n ní àwọn fẹ́ dá àwọn ẹ̀ka iléeṣẹ́ wọn lẹ̀ káàkiri orílẹ̀-èdè. Ròyìn bẹ́ẹ̀ wá ní wípé ìlú wa pàkúrọ̀ yìí pẹ̀lú àwọn ìlú tí wọ́n yàn láàyò. That's nice. Bẹ́ẹ̀ni Kábíyèsí. Ẹ dẹ̀ mọ̀ wípé tí wọ́n bá ti fi lè dá àwọn iléeṣẹ́ yìí lẹ̀, àǹfààní ńlá ló máa jẹ́ fún àwọn ọ̀dọ́ inú ìlú pàkúrọ̀ nítorí wípé iṣẹ́ á wà nílẹ̀ fún wọn láti ṣe lónìí rẹpẹtẹ. Ó tó lè sọ as long as tó bá máa benefit pàkúrọ̀, báwo ni kí iṣẹ́ ṣe ti ṣe báyìí? Ṣe rí ohun tí mò ń sọ yìí owó ilẹ̀ títà ni. Okay. Bẹ́ẹ̀ni
ẹ̀yin náà kúkú mọ̀ pé ilẹ̀ pọ̀ nílùú Pàkúrọ̀. Bẹ́ẹ̀ni. And iye tá a bá pè fún wọn náà ni a sọ. All right, that's true. Bó ṣe pé bóyá mò ń pa láṣẹ forí adé o, èmi kàn fẹ́ dá lábàá pé bóyá tí a bá lè ní àsùnwọ̀n ní orúkọ tí ní account in your name so that gbogbo owó yẹn wọ́n á máa san sínú àsùnwọ̀n yẹn ìyẹn tí ó wà ní orúkọ yín. Account. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Oh, that's a smart move. Kò sí wàhálà. Ẹ ṣeun kábíyèsí. Mo tún wá rò wípé kábíyèsí pé tí ẹ bá lè wáyàn kan tá lè máa ṣàmójútó bí gbogbo ẹ ṣe ń lọ lílọ bíbọ̀ gbogbo ẹ ṣe ń pawọ́ dà. Èyí ni kábíyèsí. Ẹ tún padà sẹ́yìn. Táwa wá ń sọ̀rọ̀ ẹni tí ọba fọkàn tán nínú ìlú Pàkúrẹ́ sọ pé méjì ni. Ẹ wo bí you are my brother and you are my number one most trusted person. So ẹ̀yin náà ni ẹ máa fi àkáǹtì yẹn ẹ fi máa bá mi ṣiṣẹ́ torí mi ò rò pé mo lè gbé ọ̀rọ̀ owó lé ẹnì kankan lọ́wọ́ nínú Pàkúrẹ́. Ẹ ṣeun kábíyèsí. Ẹ ṣeun kábíyèsí. Ẹ ṣeun. Káde wá máa wò ó. Inú mi dùn gan. Inú tèmi gan dùn pẹ̀lú gbogbo ìlọsíwájú gbogbo iṣẹ́ takuntakun tẹ́ ti ṣe lórí ìlú Pàkúrẹ́. Kábíyèsí kò tán pẹ́. Ẹ mọ̀ wípé tí ìlọsíwájú bá dé bá ìlú Pàkúrọ̀ gbogbo wa náà ló kàn. Àwọn kan ṣe ti wá fún ìlú náà ni. Ẹ kú iṣẹ́ náà. Ẹ ṣeun kábíyèsí. Ṣẹ̀dẹ̀ wá rí ẹ má bínú orí adé mo fẹ́ tọrọ kankan ni o. Áwùn mi pàápàá jùlọ bá ti ṣe dá ọjọ́ ìgbéyàwó síwájú kémi àti kájọ jáde èmi rè ẹ̀yin rè kájọ ṣe fàájì lóní rẹpẹtẹ. Ṣé ọ̀rọ̀ yẹn wá tó nǹkan tó yẹ ká máa gbé ní nǹkan ńlá ọ̀rọ̀ pé ọmọ ìyá méjì fẹ́ jáde. Kábíyèsí. Èyí kábíyèsí. you are my brother. Mo wò pé orí adé máa ń bízì náà ni iṣẹ́ pọ̀ àti ẹ̀ka tó yanjú gbogbo iṣẹ́ ìlú ló ṣe ní. Oyè ni kábíyèsí. ọmọ ìlú yàtọ̀ sọmọ ìyá. Bẹ́ẹ̀ kẹ́ mọ̀ yẹn kẹ́yìn ti pè mí àbúrò jẹ́ àjáde o adé ń lọ gbogbo nǹkan tẹ́ bá sọ ni mo fara mọ́. Ẹ̀mú rèé. Hey. Gidi ni. Ṣebí wọ́n ní bọ́lọ́dẹ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu.
Èdùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ́. Kò sólókò lóko. Ẹyẹ máa jọ̀gà ẹyẹ. Kò sólókò lóko. Ẹyẹ bẹ̀rẹ̀ máa jọ̀gà ẹyẹ. Kò sólókò lóko. Kábíyèsí. Oye ní Baálé ilé ti jáde o, tètè wá bá mi nílé. Àbí kí n máa bá fàájì lọ dé. Wà lọ́nà ara mi gbẹ̀kan. Mi ò lè máa dúró. Mi ò lè máa dúró. Onílé tìrókò, èkúté oko, ẹ̀bọ síbi. Onílé tìrókò, tọrọ ìlú ọ̀tọ̀ tìgbéyàwó náà ọ̀tọ̀. àsìkò tá a lè ṣe tọrọ ìlú náà lélẹ̀. Bẹ́ẹ̀ni èèyàn náà ní láti máa fúnra ní ìsinmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó tó ṣé ẹ rojú ẹ. Kábíyèsí o. Ó ti pẹ́ o. ẹ̀dá sáyà kábíyèsí. Kí ló ṣe kábíyèsí? Ó ṣe é ṣe mo fẹ́ gbé. Ẹ kò ṣe kankan nígbà tí ìpẹ́ mu tán oore ó bẹ́lẹ̀ ẹ̀yin lẹ́ni ní màá tún wá rọlé kó pọ̀ dùn tẹ̀kọ́ lọ. Ẹ má jẹ́ kó bá ṣìnà. Ọba ò lè ṣìnà níbi táwọn àwọn àgọ́ lè ṣìnà ẹ̀yà ẹ̀ ti sọ̀wọ́ ó débẹ̀. Ẹ mú sí kábíyèsí. Ẹ mú díẹ̀ sí i. Kí ló ń wọ̀? Ṣẹ́ni èyí tó kù yìí ẹ máa gbé lọ sáfù. Ẹ̀yin wọn kọ́. Ọ̀rọ̀ ọwọ́ ni mo wá ti ẹni dúró. Wá nínú. Mi ò tí ì rò ó lọ títí lọ mo sì bẹ̀rẹ̀. Ìyẹn nípa ẹgbẹ́ fi. Ọba ní ẹ̀ẹ́dì mímọ̀ pẹ́ kan ṣe ń dárò ní. Ẹ̀yin náà sọ ẹ lọ bá mi ní. Nígbà tí kò ṣe pé mo ń lọ títí lọ. Tó bá dásìkò ẹ̀mú kẹ́sì ń dalé ìró ni. Ẹmu. Bí wọ́n mọ àtàlù. Kábíyèsí. Ẹmẹmu. Èmi ò rò pé wọ́n lè lẹ́yìn rẹ̀. Èyí tẹ́ ẹ̀ sọ yìí dùn mọ́ mi inú gan-an. Ẹ rò pé mo lè mú tán. Alẹ́ tẹ mú léèzì. Bọ̀rọ̀kìnní. Ẹ ká sọ ma. Amari. Yes ma. Ẹ pẹ̀lẹ́. Yes ma. Mọ́mí ẹjọ́ Jason ńkọ́? O ò pe Jason ni. Mo pè é nọ́mbà ẹ̀ ò lọ mọ́ ní kí n wá sílé pé kí n wá wọ̀. Yes ma. Ẹ pẹ̀lẹ́. Ó máa wà ní òkè mi. Ó wà ní yàrá ẹ̀? Okay.
Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Ṣé ẹ̀yin ti gbàgbé ni pé èèrà tí ò lọ́mọ inú yẹn gangan ó lè ta ni kóró ní wọnú egungun ni. Ìwọ ti jẹ dùnkì àyà kékèbèje lónìí o. Gbogbo ẹni tó bá ń porí rẹ níbi kórí ó mọ̀ fọ́n wọn wọ́rọ́wọ́. Wá mi ṣe ẹni tó lè máa dẹ́rù kúbà nítorí pé ikú kì í pẹ́ta lójú wọn. Wọ́n mi dáadáa o lè dẹ́rù kúbà mi. Ká ní pọ́n bá mọ̀ ni irú ìgbésẹ̀ tó gbé yìí kò ní í gbé e. Má jẹ tó àti jẹ lọ. Ilẹ̀kẹ̀ ni ẹ bó ṣe wà yìí tó di odindi ìlú tó tí kò gbúdọ̀ já. Ó mọ̀pọ̀ rẹ ni. Ǹjẹ́ àní sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọmọ ìgbà yìí? Àṣà wa ní nílẹ̀ yìí o, àṣà wa ní. Mọ́mí, mo ti ro gbogbo ọ̀rọ̀ tájọ́ sọ. Mo nífẹ̀ẹ́ ọmọ mi gan-an ni, and no amount of money can buy him. But considering gbogbo situation of things, you know, mọ́mí mo ro lọ sọ́tún, mo ro lọ sósì. Tí mo bá gbọ́ yìí, omi ò gbé o ò ní gbowó, wàá dẹ̀ máa lọ bẹ́ẹ̀ yẹn in peace and o dẹ̀ tún máa fọmọ́lẹ̀. No. Mommy, báwo ni mi ṣe ní gbowó and I will just leave my son like that? Ṣé bẹ́ẹ̀ náà lẹ sọ pé kí n surprise me? N lè ro dáadáa ìwọ̀n ìgbà tí mo ro lọ, back and forth. I think $100,000 would do. How much did you say would you? I said I will leave your lives for a token of $100,000. Did you call $100,000 a token? Mama, expect $100,000? Did she say a token? Mama, you know you don't go Kábíyèsí, mo láyọ̀ láti sọ fún yín pé gbogbo nǹkan nípa ayẹyẹ onípàkùrọ̀ tọdún ní tá fẹ́ ṣe yìí ló ti ń lọ létòlétò, gbogbo ètò ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ìyálóde. Mo ń jẹ́. Gbogbo ètò bò ó. Níbo lo fẹ́ fi tó níyàwó sísí? Ṣé bí ó sì jẹun wí délẹ̀, àìmọ̀ wí mi ni ò jẹ́wọ́ náà mọ̀ gbọ́. Ọ̀dà wí o. Wọ́n ló gbẹ́dùn lọ́wọ́ mi kéegi o. N tí mo fẹ́ sọ ni wípé gbogbo ètò ló ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ àyàfi tí oníyàwó dé yìí. Àyàrí ọjà. Kábíyèsí láìsí olórí kò lè ṣeé ṣe o. Ẹ̀yin olóyè. Kábíyèsí o. Mo ti mọ̀ pé ibi tẹ́ ń bọ̀rọ̀ lọ́nà yẹn. Ṣùgbọ́n ẹ má wọrí. Ọ̀rọ̀ oníyàwó kò ṣèyàwó. Ó ti wà nílé. Kábíyèsí ntẹ́ bá sì ti sọ látẹ̀ẹ̀kan nù tẹ́ wá jẹ́ kí gbogbo wa máa gbà bí ẹ ń gbàgbọ́ ọtí ṣé ẹ wá fẹ́ gbẹ́rù nǹkan bá ń gbẹ̀kúlé lọ́mọ wa láàánú. ẹ̀yin olóyè kábíyèsí bó gangan ni ẹ ti yóò dòdò dá láàrin ìlú wa. bó o ní irú ìbéèrè wo nìwọ náà sì wá béèrè yìí ṣé gbogbo wa kọ́ la mọ bí ṣe ń lọ ni. bó o ní ṣe ń lọ jáǹsì. ẹ mọ bí ṣe ń lọ. Ẹ̀yin olóyè. Kábíyèsí o. Ṣẹ́rí tó bá ti tó àsìkò fún mi láti mú olórí wọnú ìlú yìí ojú gbogbo yín náà ló máa ṣe. Kábíyèsí
Kì í ṣe inú ìlú wa ni ẹ ti mú olórí ni. Mo sọ fún yín pé tó bá ti tó àsìkò ojú yín náà ló máa ṣe. Ìṣáà lè máa gbó lórí pamọ́ tí n bá ti fẹ́ tán. Àbí kí lẹ́yìn mi sọ? Bẹ́ẹ̀ni kábíyèsí. Ẹni tó ń gbé àwòbọ̀ àgbà kò gbọdọ̀ ga ni. Tó. O ò ní believe pé ọmọ jẹranlá yìí ló bá fà kíkọrí ló bá ní $100,000 lòun máa gbà tí n bá fẹ́ kó òun fi ọmọ sílẹ̀ and all that. Ó dàbí ìgbà tí mo ṣí ọ̀rọ̀ gbọ́ ni. Tí kọ́kọ́ wò pé rẹ̀ pé wọn ò fi owó tó àwọn ọmọdé. Wọ́n kò wà lucky to travel. Àbí ọ̀rọ̀ mi ò yẹ ṣá. Èmi mọ bí tó ti fẹ́ rí yẹn o. Don't know. $100,000. Yeah. Listen, I know what you're thinking. Ó rò pé àwọn people yìí wọ́n bìkítà ń pakú dáadé ẹ̀, wọ́n tẹ̀ kíá, àbìkítà. Mo fẹ́ kó rántí pé Junior tá ń sọ̀rọ̀ yìí ọmọ bíbí inú tèmi ni èmi bí òun kó n tó wá bí wọ́. So báwo ni ò ṣe ní dùn wá àbí báwo la ṣe ní kíá? We care. But ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò lè tí ì yé ẹ. Tó bá yá, ó máa yé ẹ. Grandpa. Yeah. Mo fẹ́ kó yé mi nsìn. I want to understand what exactly is going on. Mi ò kí n ṣe ọmọdé mọ́tẹ́ máa parọ́ fún. Tell me what exactly is going on. Mo mọ̀ kó kì í ṣe ọmọdé. Kì í ṣe pé a fẹ́ sọ fún ẹ. Ẹ dídákẹ́ wa. It's for your own good. Please, stop. I am sick and tired of hearing that phrase over and over again. It's for your good, Jason. It is not for my good, apparently. Just do something about it. Okay. Oh my ear to buy. But for now, bá màmá ẹ sọ̀rọ̀. Bá màmá ẹ sọ̀rọ̀. Ilé bàbá ọmọ lọmọ ń gbé. Tó wà mí wá o. Mi ò lè wá pàkúrọ̀ kí wọ́n àyọjú sọ́ba. Iṣẹ́ ń kọ́. It's hard, but àṣà ń ṣe gbogbo ẹ̀pọ̀ náà ni. À ń forí tì. Ìyẹn náà dá. Ọ̀rọ̀ wa náà kọ́. Ọ̀rọ̀ wa o. Ọ̀rọ̀ wa. Lọ́rọ̀ aṣọ tí. Mi ò rántí. Mo mọ̀ nǹkan tí mò ń sọ náà. Mo náà mọ̀ nǹkan tí mò ń sọ. Mo ń pè mí nífẹ̀ẹ́. A dẹ̀ ti ń fa ọ̀rọ̀ yìí lọ, à ń fa bọ̀, à ń fa lọ, à ń fa bọ̀. Kábíyèsí, nǹkan tẹ́ ń sọ kò yé mi. Ìyẹn tẹ́ ń sọ ó tún yé mi. Àmọ́ kí ni?
But what? Omi dáadáa. Ṣé mi ò gbọ́n tó lọ́mọkùnrin? It's not that. Ẹ lè mọ̀ pé kò ń ṣe yẹn. Kí wá ni? Kábíyèsí, I'm not ready for marriage. Ó dẹ̀ wá obvious pé ẹ ní ìdíyàwó. Mo máa gbà yín nímọ̀ràn bóyá kẹwẹ́ nìkan around. Kẹ má rí ẹ̀kẹ́ sọ́dí olórí. That way you have a queen and you will still be a king. Omi dáadáa. Ṣé mo jọ ẹni tí ó jẹ́ pé tí n bá kàn wá ìyàwó lásán mi ò ní rí? Ọba ni mí. I don't want just any queen. I want my queen. Tó bá dẹ̀ jẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó àbí kò ṣe ìgbéyàwó ló ń sọ. Mi ò ń ṣe wàhálà, ó lè dúró. Kábíyèsí, omi fẹ́ jẹ́ káwọn èèyàn wá sọ pé èmi ni mi ò jẹ́ kí ẹ tètè níyàwó. Mo sọ fún ẹ lẹ́ẹ̀kan mo ní ọba ni mí. Gbogbo nǹkan tí mo bá fẹ́ làwọn ará mi. Okay. Kéré. Mo ti gbọ́. Mo drink ẹ̀ náà. Ṣojú ń tiẹ̀. Ojú tiẹ̀. Súnmọ́ mi. Ìyẹn fàmí. Ara ń sàfàrà. Súnmọ́ bá. Má tún ìwé má ṣe ní bá tún. Ṣé tí wàá lè tó yẹn? Ó dà tí n bá tún tún máa tún sanwó. Ó dà ẹ tún. Ibi yọ mí lórí mi kábíyèsí. Ó yẹ díẹ̀ náà ni mo ó yẹ sí. Ẹ ṣáà ti múnú yín Dubai. Bí ẹ fọwọ́ pa. Alaka. Alaka. Borokini. Kábíyèsí yìí ló wọ́n wà ń lé o tó bá wà ń lé o yẹ kàn ti dá wa lọ. Kan kí ní jàre wọn ò gbọ́ ni. Lolú kan kí ní yìí ìwọ ọmọ ẹ̀. Kábíyèsí yìí ló wọ́n wà ń lé o bóyá ká máa lọ. Lolú. Ṣé tí kábíyèsí ò fẹ́ràn mi kí ni mo fẹ́ ṣe. Ìwọ Àbákẹ́ ẹwà tó mi ọmọ èmi ìyálóde ìwọ láyábá
ṣó ń gbọ́ báwọn oya wí bẹ́ẹ̀ tẹ̀lé mi pé èmi Àbákẹ́ wà tó mi ní ayaba. èmi Àbákẹ́ wà tó mi láyaba. a ò tí ì sọ tó bí mo ṣe fẹ́. ó tiẹ̀ ti wá dá mi tá a bá dé yìí o ó fọlọ́pàá mú mi kúkú wá fọlọ́pàá kó àwọn orúmọlẹ̀ kó o fọlọ́pàá kó àwọn ìyá mi ọ̀pàkí ọ̀làkí alágógó dẹ. ẹ gbà mí lọ́jà ọ̀yá yín wò lẹ sọ lágogo kí ni. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni léyìí ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. mo ráyé mo sá o mo bẹ̀rù ayé ayé tó tó àkàmọ̀ra wọ́n á fẹ́ ọ nímú wọ́n á fẹ́ ọ lójú àmọ́ wọn ò fẹ́ ọ dénú.